fi ọpẹ́ pàtàkì fún orúkọ Olúwa tí ó tún mú ká ṣe alábàápín oore ọ̀fẹ́ tòní ìyanu lolúwa bẹ́ẹ̀ náà ni yóò máa jẹ́ fún wa lójoojúmọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Olúwa gbọ̀gà fún wákàtí yìí ẹ̀mí Ọlọ́run tí ó ń bá wa pẹ̀lú látẹ̀yìnwá a tún retí ìbápàdé yín síbẹ̀ sí lónìí kó lè bá a pàdé. Ọ̀run sọ̀rọ̀ sínú ayé wa, jẹ́ kí ohun gbogbo tí Ọlọ́run dá, ìṣẹ̀dá ọ̀run àtilẹ̀ ìṣàn omi, kí wọ́n ṣe ẹlẹ́rìí láti tì wá síwájú, kí wọ́n ṣe ẹlẹ́rìí láti jà fún wa. Àtìlẹ́yìn rẹ là ń fẹ́ lónìí Olúwa, ìrànwọ́ Ọlọ́run tí ó manifest láti ọ̀dọ̀ ènìyàn wá Olúwa rán sí wa. Ya ìránṣẹ́ yìí lẹ́nu, ya ẹbí yìí lẹ́nu, ibi tá à ń ti ń polongo ọ̀rọ̀ yìí jẹ́ kí ariwo yóò sọ níbẹ̀ lórúkọ Jésù Olúwa wa. A tún tẹ̀síwájú nínú ẹ̀ta ìpè ní àkàrà probali. A bá fẹ́ gbéyàwó lónìí lórí ìgbàdẹ́gbọ́ nínú nǹkan tí ò tó nǹkan tá a kà sí. Tẹ́ bá wo gbogbo ìjà tí Gídíónì jà, gbogbo nǹkan tí ó mú lọ sójú ogun, àwọn nǹkan tí ò tó nǹkan ni. Bí ó jẹ́ orí kankan ó yé wa nínú òwe Hébérù 11 ẹsẹ̀ 6. Ó ní ìgbàgbọ́ ní ìdánilójú táwọn retí jẹ́ ti àkè àkòrí, àti pé láì sí ìgbàgbọ́ ó ṣòro láti wu Ọlọ́run, torí ẹni tó bá tọ̀ Ọlọ́run wá kò sí ìgbàgbọ́ kó wà, àti pé òun ni olùṣẹ̀san àwọn tó fara balẹ̀ wá. Yorùbá ẹni tó tọ̀ Ọlọ́run wá yóò gbàgbọ́ kó wà. Àwọn nǹkan tí mo fẹ́ kí a fi ṣáájú òun náà ni wípé ká mọ̀ pé Ọlọ́run yìí ṣe remote control wa. Remote control táwọn mú lọ́tà máa fi tan TV, táwọn máa fi ṣí mọ́tò, táwọn máa fi sílẹ̀kùn wa yẹn, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ o. Torí nítorí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ compose Ọlọ́run kò ju pé wọ́n sọ pé Ọlọ́run dúró síbí, Ọlọ́run dúró síbẹ̀ yẹn. Bí a bá ní interest láti máa rán Ọlọ́run, sí Ọlọ́run ṣe máa rán àwa náà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ rí Ọlọ́run tí ó jọ ajá ẹ̀ láàrú wọn lọ. Ọ̀yá Ọlọ́run mú, Ọlọ́run ọ̀yá lọ ojú ọ̀run lọ síbẹ̀, ilẹ̀ lọ́bẹ̀, inú omi lọ́bẹ̀, ìsàlẹ̀lẹ̀ lọ́bẹ̀, oko wa lọ́bẹ̀, abúlé wa lọ́bẹ̀, ìgboro wa lọ́bẹ̀, ìlú wa lọ́bẹ̀, ibiṣẹ́ mi lọ́bẹ̀, káàmọ̀ tí Ọlọ́run káàkiri báwọn bẹ̀rẹ̀ tó wà ní pé kóun ó lò wá bí kò rán wa ọwọ́ Ọlọ́run rọ̀. So a gbọ́dọ̀ tún ìpìlẹ̀ ìgbàgbọ́ wa ṣe dáadáa. Láǹfààní àti sọ̀rọ̀ púpọ̀ nínú ètò yìí, ìyẹnjú la fi ń gbà wá, ṣùgbọ́n yàtọ̀ sí pé Ọlọ́run ṣe remote control kì í ṣe robot tọ́jú pé ẹ pèsè báyìí tẹ́ pé ó dàbí tá à ń manipulate ẹ̀, tá à ń control rẹ̀. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ yẹn, eré tó lójú lẹ́nu tí ò lè sọ̀rọ̀ òun ni a máa ń gbé káàkiri bẹ́ẹ̀, bóyá gíná fi ṣe, bóyá òkúta, bóyá máa, bóyá oríṣiríṣi nǹkan lè fi ṣe àbí rìn. Ẹ lè máa gbé láti nǹkan débi kan, ẹ bá ń tráfíkì òun kan lè gbé kẹtùn gbé. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ o. Òun ni ó control wa kí ṣe àwa control rẹ̀. Ṣàwọn tá a bá fẹ́ gba Ọlọ́run gbọ́ nítorí tó ní àwọn tó bá gbọ́ Ọlọ́run gbọ́ kò lè ṣe ìgbàgbọ́ kó wà, àti pé wọ́n gbàgbọ́ pé òun lolùṣẹ̀san fáwọn tó farabalẹ̀ wá. Ìgbàgbọ́ nìyẹn o. Wá gbọ́ o gbàgbọ́ o, gbogbo àlà ń lò gbàgbọ́. Ẹnìkan tí ó jáde láàárọ̀ yìí lónìí tó ní olókoòwò lòun, fámìlì ẹ̀ olókoòwò bìkan tí wọ́n bá arajà. Fámìlì wo ló kó síbi kan tó gbàgbọ́ pé ọjà ọ̀tà lónìí tó sì wẹ̀ ó sì múra ń lọ ọjà. Àgbẹ̀ láwọn àgbẹ̀ lọ́dún tá a wà yìí wọ́n ti yalu pápá báyìí tó lúkúlùkù ti bẹ̀rẹ̀ sí gé palẹ̀ láti January, February, March, wọ́n bẹ̀rẹ̀ sí sánlẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí kún pápá, wọ́n ń prepare fún àgbàdo òjò, ẹ̀wà òjò, ẹ̀gẹ́, ẹ̀wà àtúndì nǹkan tó máa ń gbé ráìsì. Ta ló sọ fún un tọ́jú bá kọ̀ tí ó bá rọ̀ ńkọ́? Ṣùgbọ́n gbàgbọ́ ó sá gbàgbọ́ kó jọ ọ̀rọ̀. Ọmọléèwé tó pa akitimára tó lọ rọṣọ skul tó lọ gbàǹsù ó sá gbọ́ pé òun ó sórí ire náà ni. Tọ́wọ́ àwọn pé òun ní sórí kò ní lọ. Olùkọ́ mọ̀ pé òun kọ́ ọmọ yóò yege ló gbà sí olùkọ́. Ẹnìkan lọ yáwó báńkì ó ní mo fẹ́ kí n lọ fẹ́ sí mo fẹ́ dá iléeṣẹ́ lẹ̀, ìgbàgbọ́ ni. Iléeṣẹ́ tó máa dálẹ̀ nísìnyí kéde pé àwọn kan sí tí ó kún bẹ́ẹ̀ tó bá ti dálẹ̀ tán yára máa bá ara máa ṣe ara ó gbàgbọ́. Ẹnìkan jáde nísìnyí ó ń wáṣẹ́ káàkiri ó gbàgbọ́. So bọ́ bá fẹ́ ó kọ gbogbo wa là ń lò gbàgbọ́.
ìgbàgbọ́ nú ọlọ́run tó ní òní iṣu òní wàhálà. Ọlọ́run tọ́pọ̀lọpọ̀ wá sí gbàgbọ́ náà bí a bá kúkú yọ̀ǹda ara wa fún amọ̀kọ̀rin kan mo fi gbogbo rẹ̀ fún ọ olùgbàlà mi ni mo fi wọ́n sí tó ló tà lè gbogbo ẹlẹ́fẹ̀ẹ́ káwò bóyá ó lè tó wàá gbà bí ó tó wàá gbà. A sì lè gba ọlọ́run gbọ́ tàtùmọ̀ sùn nǹkan mọ́ra a lè gba ọlọ́run gbọ́ tàtùmọ̀ gbé nǹkan wọ̀ àti ọlọ́run gbọ́ tàtùmọ̀ lùgbàdì lò fún wọ́ gbogbo ẹ̀ náà ní ìgbàgbọ́ náà tó ni. Ìlànà tá a sọ lọ́pọ̀lọpọ̀ nǹkan yìí ló fi ń ṣiṣẹ́ ká wá gbàgbọ́ nú àwọn nǹkan tó dàbẹ̀ pé ọlọ́run tọ́ wá sí kéékèèké yẹn ó ní kó adúró síbi adúró síbẹ̀ ó ní ká lọ bá àlọ́ síbà. Ìgbàgbọ́ lọ́lọ́run fi fóòkì gbogbo àwọn nǹkan tá à ń rí lónìí yìí Jẹ́rẹ́sì orí kẹrẹ̀jẹ̀kẹ́ni ayé ní láti kọjá ọlọ́run dá àwọn ayé sófo wà ní jòjò ọlọ́run sì sọ̀rọ̀ ìgbàgbọ́ tí ó fi fóòkì gbogbo tá à ń rí lónìí yẹn iná ni ọmọ ṣiṣẹ́ tí ó dọ̀la ọ̀ṣẹ́ o bẹ́ẹ̀ ni kàbá lóru sóoru fún un láti gbàgbọ́ kò lè wọ ọlọ́run kò lè mọ ọlọ́run ó láti gbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Owó tí à ń fi ń ra ọjà nínú ẹ̀mí lónìí ìgbàgbọ́ ni ìyẹn ni pé oríṣi nǹkan láre rà nínú ẹ̀mí lónìí owó kọ́ la mú lọ kì í ṣe ATM card kì í ṣe visa card ìgbàgbọ́ la fi rà ìṣẹ́gun ayọ̀ ìgbàlà gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan tó lọ́ máa ń fún yàn ìgbàgbọ́ la fi ń rà tó bá wà nígbàgbọ́ ọwọ́ la fẹ́ fi jẹ́ kò sí kékeré ìgbàgbọ́ kékeré yẹn mú wá tó bá ń wá lọ́dọ̀ rẹ̀ ìwọ nígbà tí wọn náà bá rí pé tó fi gbàgbọ́ ìsinmi rẹ̀ tó bá rí iṣẹ́ rẹ̀ yóò kú di ní ńlá mọ́ ọ lọ́wọ́ kọ́ ọ má ní pàápàá ni ò dáa ó bẹ̀ lórí pé jẹ́wọ́ Jésù Kristi lọ́gbàlà tó lùgbàlà rẹ̀ ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ kọ̀ sílẹ̀ ó sì ń tẹ̀ lọ́lọ́run níbi tó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Abraham jáde nílé bàbá rẹ̀ ìgbàgbọ́ ni Nóà tàn ọkọ̀ ìgbàgbọ́ ni Mósè kó Ísírẹ́lì jáde ìgbàgbọ́ ni Dáfídì dọba ìgbàgbọ́ ni ó pa Gólíátì Dáníẹ́lì àtàwọn arákùnrin rẹ̀ bí kìnìún ti panu mọ́ bí náà ṣe jó wọn ìgbàgbọ́ ni Nèhémáyà gbéra fèrè ó kọ́ odi Jerusalem tó wulẹ̀ ìgbàgbọ́ ni àtàwọn ọba àtàwọn àjòyè tábà sọ nípa iṣẹ́ àpọ́sítélì iṣẹ́ ọba ń bẹ iṣẹ́ àwọn wòlíì ń bẹ gbogbo ẹ̀ pátápátá iṣẹ́ ìgbàgbọ́ gbogbo rẹ̀ ìwé mọ́sánú Hebrews 7:25 ó ní nítorí náà ó lè gbà wọ́n títí tó fi dé òpin ayé àwọn tó bá tọ̀ Ọlọ́run wá nípa rẹ̀ torí pé ó ń bẹ lórí ìtẹ́ tí ń ṣìpẹ̀ fún wọn ó lè gbà wọ́n àwọn tó bá tọ̀ Ọlọ́run wá. Pọ́blẹ́mù èèyàn ni wípé nígbà míì nǹkan tó lọ́ máa ń tọ́ wá sí lè lé nígbà míì ó tún lè simple jù pé nǹkan yẹn ti le jù ìgbà míì tó lè ṣe ẹwo Námánì ẹni odò tí wọ́n máa ń fọṣọ sí yẹn tí wọ́n máa ń wẹ̀ sí yẹn ní ti lọ wẹ̀ ó ti simple jù ó ń fẹ́ nǹkan tó complicate tá tó complicate nígbà míì yóò tún jẹ́ problem fún wa. Nǹkan ìyá Jésù ló ti sọ̀rọ̀ ní John orí 2 ó lóun kó tó wá ti sọ fún yín òun yẹn ṣe é ohun tó wá ti sọ fún yín bẹ́ẹ̀ Ọlọ́run tó ọ̀pọ̀lọpọ̀ wa lónìí yìí ṣùgbọ́n àárí Ọlọ́run yẹn torí pé ẹ bá ṣe design Ọlọ́run lánàá ọkàn wa kò wá bẹ́ẹ̀ bá a ti ń fẹ́ kọ́rọ̀ yẹn farahàn wa kò wá bẹ́ẹ̀ tẹ́tẹ́ kọ́ ni pé Ọlọ́run táwa design yóò farahàn wa Ọlọ́run wà láàyè rẹ̀ olóògbé ti design ara rẹ̀ lágbọ́dọ̀ gbà lábá wa fẹ́ rí design rẹ̀ kò lè ṣiṣẹ́ fún wa gbadé lóluwà tó lùgbàlà rẹ̀ ọ̀rọ̀ tó simple náà nìyẹn pín ọ̀rọ̀ yìí yóò dé tó ẹ kó dé ó sì rògbò Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa àmín.